ọ̀rẹ́ rẹ ló rán mi wá o Àkànkẹ́, ìmùlẹ̀ rẹ ló rán mi wá màmá Bíjáde. ọ̀rẹ́ rẹ ló rán mi wá o Ayagbọ́láwọn, Ràṣídà ló rán mi wá. ó ní kó o gbó, ó ní kó o tọ́, kó má fọdún ìṣòpin o. Kòríkòsùn rẹ ló rán mi wá. Àkànkẹ́ o, fẹ̀yìn tọ́lá bí wá mo pé òkú ọdún, mo ló kú yèdúró, mo ló sì kú àṣeyẹ. Ìwà tó ṣe tọdún ní ló ṣe tẹ̀mí sí lágbára Ọlọ́run ọba kònà oníkòwò oníkòkòrò. Ọlọ́dún ní máa mọ̀ọ́dún ẹ̀ lọ́dún bọ́dún bá ti dé. Oríṣẹ́dún tiẹ̀ nínú afárá, àgbáyúṣe tiẹ̀ léṣo bí ìrèké ṣe ṣe tiẹ̀ lákùrọ̀. Ikú ò wá nífilé rẹ̀ ṣòde àrùn nífilé rẹ̀ ṣọ̀dẹ̀dẹ̀. Gbangba ta ò ní gbá olójú, ó ní tètè kú mo rojú ọ̀la lójú rẹ̀, ó yá ọ̀tá ò ní yáwọ́ kú. Aláṣẹ Queen's Touch, ó ti ń dára fún ọ kò ní bàjẹ́ mọ́. Ó wà ní rélẹ̀ ò sì máa gbà lágbára Ọlọ́run ọba. Tá a bá wá rẹ́ni tó ní òun máa lò gbà yí pẹ́, máa rojú ni ó máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí èèyàn tó bá ní òun máa lò